ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódodo. Al-Mahdi inda sunna lọ́dọ̀ àwọn alùsùnà ṣe rí pé lọ́dọ̀ Mahdi Muhammad ibn al-Hasan àmọ́ ẹni yẹn ó ti wáyé rí kò sì kú ó sì wà láyé dìsín bí Jésù náà ṣe lọ sánmọ̀ ṣàpé ronú kan náà ni ó wá wà ńbẹ̀ ń ṣẹ̀mí yóò wá padà wá ní kangun gbà àmọ́ Ànábì Ìdírísù òun wà ń sánmọ̀ kẹrin òun ò nídìí àti padà wá mọ́ hasbunallahu wa ni'mal wakil. Al-Mahdi inda sunna lọ́dọ̀ àwọn ahlu sunna ismuhu Muhammad ibn Abdullah orúkọ ẹ̀ ni Muhammad ibn Abdullah orúkọ Ànábì àti orúkọ bàbá Ànábì wọn lá Ànábì ṣé wọn pé géèmù ni pé tẹ́yìn bá pè tí yín ní Muhammad ibn al-Hasan àwọn pè tí wọ́n ní Muhammad ibn Abdullah ẹ bá wo géèmù náà àwọn wá ròyìn Mahdi yẹn nínú àdìsí wípé Al-Mahdi minni wọn lá Ànábì sọ pé Mahdi yẹn ara mi ni ó ti jáde ashilel jabha aqunel anfi wọn wá ń fi ìròyìn tó fi ròyìn Ànábì nínú àdìsí yẹn náà fi ń ròyìn ẹ pé ojú ẹ mọ́ gbóò aqunel anfi tẹ bá wo imú ẹ báyìí imú ẹ la ilaha illallah wọn wá ní yamla ol arda qista òun ni ó wàá restore justice sínú orílẹ̀ wa adlan àti dédé kama mal'at jawra gẹ́gẹ́ bíi pé ayé ń gbà náà yóò ti kún fún àbòsí àti ìwà ọ̀daràn ìwà ọ̀daràn làwọn sì ń wù lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tí wọ́n ní Mahdi ń bọ̀ wá ṣẹ́tù ayé ìwà ọ̀daràn ní kéèyàn parọ́ má nẹ́bì ṣíyàn parọ́ má nẹ́bì súnà parọ́ má nẹ́bì. So kama mal'at jawra wa dulma ẹ wá gbọ́ o wọ́n wá ní yamliku sab'a sinin nínú àdìsí lọ́dọ̀ alùsùnà wọ́n lọ́dún méje ni ó lò láyé Mahdi wọ́n lọ́dún méje ni ó lò láyé mi ò wá mọ̀ bóyá ọdún méje ni Mahdi Ìjẹ̀bú lò mi ò mọ̀ bóyá ọdún méje ni Mahdi Sudan lò mi ò wá mọ̀ bóyá Mahdi India bóyá ọdún méje lòun náà lò Mahdi Ghana ń bẹ Mahdi Somalia ń bẹ kódà Mahdi ń bẹ ńlẹ̀ Haúsá kódà Mahdi kan jáde ní Maka tóun tiẹ̀ wá dá wàhálà lẹ̀ táwọn ọmọlẹ́yìn rẹ̀ fẹ́ wá máa pa àwọn èèyàn ní haram tóun náà jáde Al-Qahtani wọ́n padà mú balẹ̀ ńgbà tí àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ terrorist ẹni tí ò bá ti fẹ́ gbà fún wọn àwọn terrorize ẹni àdánwò ti wà sẹ́yìn àfikọ́ Ọlọ́run ló kàn gbé Islam jókòó ọ̀tá ń ṣe tiẹ̀ àwọn ọ̀daràn mùsùlùmí náà ń ṣe tiwọn ìta nàbí òwì wọn mọ̀ lánàbí sọ wọ́n ní yóò lo ọdún méje àdìsù yìí ó wà nù Sunan Abi Dawud àdìsù Abi Sa'id al-Khudri ni wọ́n lọ́dún méje ni Mahdi ó lò ṣe wọ́n pé wọ́n ní Mahdi yóò dé Isa náà ó tún wá dé Dajjal náà ó dé Isa ó wá padà Dajjal gbogbo àwọn àrònú tí ò sínú Islam àwa gbé síbẹ̀ bá ti ń sọ inú wa bẹ́ẹ̀ lómi pé ọ̀rọ̀ kìíní ni wọ́n ń sọ yìí ìró ọ̀rọ̀ burúkú eléyìí nínú àwọn ahadisu tí wọ́n wá mú wá ní pé wọ́n ní walaw lam yabqa mina dahar kódà tí ò bá ní ṣẹ́kù nínú ayé yìí kọjá nínú ìgbà illa yawmun kọjá ọjọ́ kan laba'atha Allahu rajulan Ọlọ́run gbọ́dọ̀ gbé èèyàn kan dìde sẹ́ min ahli bayti nínú àwọn ará ilé mi Ànábì yamla'u adlan kama mal'at jawra yóò wá fi dédé sínú ayé gẹ́gẹ́ bí ayé ṣe kún fún àbòsí. Sunan Abi Dawud ani Ali ibn Abi Talib nígbà tó mama disi kan wá ó mú kan ó lọ mọ́ Abi Sa'id al-Khudri wọ́n mú kan wọ́n lọ mọ́ Ali nítorí kọ́rọ̀ àwọn lè gbé pẹ́lí ju tó àwọn Ṣíà lọ àwọn yóò wá máa mú Ali Fatima pẹ̀lú àwọn àrọ́mọdọ́mọ Ali wọ́n máa forúkọ wọn rọ hadith. Zamuhum èrò tí wọ́n wá gbé wá yìí kò jámọ́ nǹkan kan kọjá kadhiban waftira irọ́ àti àdáda parọ́ lásán. Kí ló dé fà á
àwọn tí wọ́n wá gba Islam àwọn ni wọ́n gbé ìrònú kan wá sínú Islam fún wa. Ìrònú yẹn náà ni wípé àdìsí yẹn náà wà nínú Sahih Bukhari. Màá kó àwọn àdìsù kan wá lálẹ́ yìí nísìn tó wà nínú Bukhari tó sì já sí pé bíbélì ni. Àádẹ́ lọ́mọ kàńbi tó wà. Inti irọ́ yẹn ń bi tó ti wá ní pé za'amu anna Rasulallah sallallahu alayhi wa sallam wọ́n gbà pa nàbí sọ wípé anna umami nabiyyin illa anna qad anzara qawmahu min al-masih dajjal. Wọ́n lá nàbí sọ wípé kò sá nàbí kan tó wáyé tí ó kìlọ̀ fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ nípa masihu dajjal. Àkọọ́lẹ̀ àwọn ànábì yẹn dà. Iṣẹ́ táwọn ànábì kankan jẹ́ ọlọ́mẹ́nubà nínú al-Qur'an. Mi ò àríbì kan tó Ọlọ́run ti sọ̀rọ̀ pa ànábì kan ó sọ̀rọ̀ dajjal. Kódà ànábì Musa, kódà ànábì Isa, ànábì Isa ò mẹ́nubà dajjal, ànábì Musa ò mẹ́nubà dajjal, kò sànábì Ọlọ́run tó mẹ́nubà dajjal. Àdìsù yìí ń bẹ nínú Sahihul Bukhari tó sì já sí pé irọ́ àwọn àfáà dẹ̀ sọ àhà rẹ̀ torí pé àwọn àfáà nínú tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí táwọn fi ń gba àdìsù wọlé náà ni aljarahu muqaddamun ala ta'dil. Ìṣánilọ́gbẹ́ àbùkù tó wà lára èèyàn òun ni wọ́n máa kọ́kọ́ wò ká tó wo ibi tó dáa sí. Tó bá ti wá di Sahih Bukhari kíní yẹn ò ní ṣiṣẹ́ àti Muslim ló farú àwọn àdìsì yìí ń bẹ. Ànábì sọ pé kò sá ànábì kan tó wáyé rí tí ó kìlọ̀ kó sọ àsọọ́lẹ̀ fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ń pẹ̀ Masihu Dajjal. Níbo ni wọ́n ti sọ bẹ́ẹ̀? Àkọọ́lẹ̀ wọn dà. Ló fi já sí pé àwọn àfáà wọ́n wá ṣe ìgbìyànjú wọ́n yẹ gbogbo àwọn tírà tán ti ẹ̀rọ pé bóyá wọ́n lè attribute ẹ̀ máwọn ànábì Ọlọ́run wò. Lam yujad fi atharun. Wọ́n rí orí pan tó jọ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. Famin awulahi al-anbiya alladhina andaru faman awulahi al-anbiya alladhina andaru qawma. Àwọn ànábì wo ni wọ́n wá kìlọ̀ fún àwọn ọmọlẹ́yìn wọn ni wọ́n sàsọ́ọ́lẹ̀ nípa Dajjal. Ìntọ́lọ́hun jẹ́ kó yé wa ni pé ma arsalna min rasulin illa an abiya bí ìntọ́lọ́hun sọ ni pé wọ́n ní tán wá ṣe láyé kọjá pé ani ibuduni ẹ wá sìn mí tàbí kan sọ pé la ilaha illallah ó dà wọ́n pọ̀. Àwọn kan ní wọ́n wá ń sọ àsọ́ọ́lẹ̀ fẹ́nìkan ń bọ̀ tó ń jẹ́ Dajjal. Wọ́n wá ní sayakuluna kutubul yahudi maharrafatu. A gbà wípé ìwé àwọn Yehudi wọ́n ti yí padà. Walakin laysa lahu fil Qur'an atharun kadhalik. Wọ́n yí Qur'ani padà. Qur'ani wọ́n rí kọwọ́ bọ̀. Fa'alil Qur'ani maharrafatun aidan. Ṣé Qur'ani ti wá yí padà ni la ṣe lọ ń lo àwọn ìwé mi? A rí. Atuna bi masdarin akhar ghayra ahadithikum. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó máa fẹ́ mú wá àdìsí ni wọ́n lọ mú wá. Ọ̀rọ̀ àwọn àfáà ni wọ́n máa mú wá. Tó sì já sí pé àwọn ọ̀rọ̀ yìí irọ́ ló pọ̀ jù mẹ́. Al-haqiqa hiya anna hadha Dajjal al-usturi wurida dhikruhu fi ar-rasail al-mansuba lit-tilmidhi Yohana. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ mú ọ̀rọ̀ Mahdi ó ti wọnú ọ̀rọ̀ Dajjal. Mahdi ìrònú Májúsí, Dajjal ìrònú àwọn Kristẹni. Gbogbo àdìsù tó sọ ń padà jálù láyé kìí sọ̀rọ̀ Adam Muhammad. A lọ́nu Bíbélì nìsín. Kẹwàá lọ́mọ owó tí wọ́n àwọn nǹkan tí wọ́n sọ dàdìsù tí wọ́n ń pè ládìsù fún wa. Ẹ rí i pé ibi tí ọ̀rọ̀ Dajjal ti wá ọ̀dọ̀ Yohana ni Jòhánù. Gbogbo nǹkan sọ dàdìsù tó ń sọ Masihu Dajjal ọ̀rọ̀ Jòhánù ni. Tá a bá lọ sínú Bíbélì ká tó lọ sínú Bíbélì ẹ jẹ́ ká kọ́ pera wa sákèésí kí l'Al-Qur'ani bá wa sọ nípa ìgbàgbọ́ nínú Al-Qur'an. Tá a bá wo Suratu Naml Quran 27 aya 76 Ọlọ́run sọ fún wa bẹ́ẹ̀ pé inna hadha al-Qur'an yaqussu ala bani Isra'il akthara alladhi fihi yakhtalifun.
ọlọ́run ní inna hadhal Qur'an ó lálù Qur'an tá a sọ kalẹ̀ fún yìí o yakusu ala bani Israel òun ni ó máa ṣàlàyé fún ọba ní Israel aktharu alladhi hum fi yakhtalifun ọ̀pọ̀ tó dàrú mọ́ wọn lọ́wọ́ tí ò yé wọn lẹ́ni banu Israel ló ń ṣàlàyé Qur'ani fún wa ṣọ̀pọ̀ àyà Qur'ani ni àwọn míì wọn ló ń twist Qur'an àwa àárọ̀ yìí pé ẹ̀yin ẹ̀ tú àyà yìí tabani yakusu wọn mú látara kọ́sọ̀ òun ni ó máa pa ìtàn kí ni tán fẹ́ sọ fún wa àlàyé ó lálù Qur'ani yìí ni ó máa ṣàlàyé fún àwọn bani Israel aktharu alladhi hum fi yakhtalifun ọ̀pọ̀ tó dàrú mọ́ wọn lọ́wọ́ tí ò yé wọn tán wá ń ṣe iyèméjì lé lórí téèyàn bá wáyà kan ní Qur'an nígbà Ọlọ́run bá ń sọ̀rọ̀ ó ní aminu bima anzaltu musaddaqan lima ma'akum nínú suratul Baqara bóyá bí àyà 24 ó lè gbàgbọ́ sí tí mo sọ kalẹ̀ láti fi ṣàlàyé tí ń jẹ́ òtítọ́ nínú tó wà lọ́dọ̀ yín Kùránì ló lè sọ tó jó òtítọ́ nínú Bíbélì fún wa Bíbélì kọ́ ni ó wà máa sọ fún wa pa ànábì kan mutí ànábì kan gbàyàwó ànábì kan fọ́mọ rẹ̀ méjì lóyún táwọn àfáàdẹ ń kọ sínú kútùbù tafasir àyà kan nìyẹn àyà ẹlẹ́ẹ̀kejì Quran 16 àyà 89 Suratun Nahl ọlọ́ni wa nazzalna alaykal kitaba aṣọ Kùránì kalẹ̀ fúnra ànábì tibyanan likulli shay'in láti fi ṣàlàyé gbogbo nǹkan wa hudan wa rahmatan wa bushra lil muslimin nínú súra kan Suratul Isra Quran 17 ayé ẹlẹ́ẹ̀kẹsàn ó ní inna hadhal Qur'ana ó lálù Qur'ani yahdi lillati hiya aqwamu yóò máa ṣamọ̀nà àwọn tí wọ́n bá dúró dédé tí al-Qur'ani ni. Suratu Yusuf Quran 12 verse 111 ó ní ma kana hadithan yuftara hadith ló pé Qur'an Ọlọ́run bá mi mọ̀rọ̀ sọ púpọ̀ ó mọ̀ páwọn èèyàn máa rọ irọ́ ó ní ma kana hadithan yuftara ó lọ́rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ tí wọ́n ń rọ o Kùránì yìí ṣe tí wọ́n ń rọ o ṣe ọ̀pọ̀ Ọlọ́run ti ń jẹ́ àmọ̀ pé àwọn èèyàn ó padà rọ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa lọ ọmọ Ọlọ́run ọba mi ó ní ma kana hadithan yuftara eléyìí kì í ṣe ọ̀rọ̀ tí wọ́n lọ ọ̀rọ̀ o. Oni walakin tasdiqa alladhi bayna yaday àmọ́ tasdiqa in tó fẹ́ sọ òdodo fún wa èyí tí ń bẹ lọ́dọ̀ wọn tó bá ń lẹ̀ nínú ìwé ó fẹ́ júwe òtítọ́ ọ̀nù rẹ̀ fún wa ẹ tún gbọ́ ó ní wa tafsila kulli shay'in kó sì máa jẹ́ àlàyé fún gbogbo nǹkan kò sí ní alukurani tó sọ nípa biology and Kurani tó sọ nípa embryo kò sí ní Kurani ò mẹ́nuba ó sọ nípa geology ó sọ nípa physics ó sọ nípa chemistry kò sí kinní kan tí ò mẹ́nuba ó sọ bá ti fò ń sánmọ̀ ó sọ bá ṣe technology Kurani ti sọ ẹlòmí lè máa béèrè pé ṣé ó sọ nípa Google ó sọ nípa rẹ̀ ìwọ ló mọ̀ béèrè káwa sọ ó ti sọ kò síbi tọ́lọ́hun ò ní gbà jáde so bí yẹn ṣe rí nù Ọlọ́run wá ní nínú Suratun Nisa Quran 115 ó ní wa man yushaqiqir rasul àyà yìí ni wàá máa bà mí lẹ́rù jù bí yẹn bá wá ṣe iyèméjì sójíṣẹ́ Ọlọ́run min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn tálù Kùránì bá lẹ́yìn wá ti gba súnà gbọ́ tí ó ṣe súnà tí wọ́n sì ń sọ ní pé tí irùngbọ̀n ẹ̀ ò pọ̀ tí ṣòkòtò ẹ̀ ò fò sókè lọ wo Indian tó jẹ́ kèfèrí ṣòkòtò rẹ̀ lókè irùngbọ̀n rẹ̀ pọ̀ pẹ̀lú láàánú lórí ṣáàlù súnà ni ọlọ́ni man yushaqiqir rasul ẹnikẹ́ni tó bá tún ṣe iyèméjì sànẹ́bì
min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn talu Qur'ani ti hàn sí tó gbọ́ Qur'an wa yattabi' ghayra sabilil mu'minin tó wá ń tẹ̀lé lànà tí kìí ṣe lànà àwọn ẹni Ọlọ́run ìyẹn fi hàn pé ìlànà àwọn ẹni Ọlọ́run ni ìwé al-Qur'an Ọlọ́run nínú wali ma tawalla á dájú ẹ̀kọ́ bí ti ń lọ ni ó lè kú nítorí Bukhari kó kú nítorí Muslim kó kú nítorí Ibn Majah kò lè kú nítorí al-Qur'an ó ní wa nuslihi jahannam á padà wàá mú wọnú náà jahannama wa sa'ati masira ibẹ̀ yẹn ló burú jù tó bá ti dáwọ́tò Qur'an ó ti dáwọ́tò sunna ó ti dáwọ́tò Ọlọ́run ti dáwọ́tò anabi tora anabi ò mú ẹ̀sìn kan wá yàtọ̀ sí pọ́lọ́n fẹ́ràn ẹ wá rí wípé mo wá ní ká lọ sínú Bible ẹ jẹ́ ká lọ ka àdìsù mẹ́ alákọ̀ọ́kọ́ ṣàpé wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní Mahdi máa lo ọdún méje àmọ́ Mahdi ti Jẹ̀bú Òde ó pẹ́ o kì í ṣe díẹ̀ o wọ́n bí ní 1896 ó kú 1959 1959 1959 ṣe àwọn pé níjọ́ yẹn wọ́n sọ pé àdìsí náà ló sọ pé ọdún méje ni Mahdi máa lò ìyẹn náà ti júwe pé gbogbo tí wọ́n ń pè ní Mahdi láyé irọ́ ni. Now ẹ jẹ́ ká lọ sínú Bible a lọ ka Bíbélì ní ìsìn o a fẹ́ ka àdìsí ni o àdìsí la fẹ́ ka o àdìsí Bukhari nínú Bible àwọn àdìsí Dajjal ni mo fẹ́ kà yìí o ẹ jẹ́ á lọ sínú Book of Yohana orí kìíní. Yohanu àbí Johnu. Johanu orí kìíní Johanu orí kìíní chapter 2 verse 8. No, okay, 1 John. 1 John. Okay, 1 John. Mo lò ní Yorùbá ni. 1 John nìyẹn. Johanu kìíní. 1 John chapter 2 verse 8. Ó ní ẹ̀wẹ̀. Ayu al-awlad. Òfin tuntun ni mò ń kọ̀wé rẹ̀. Chapter 2 verse 18. Okay, 18. Chapter 2 verse 18. Ẹ̀yin ọmọ mi. Ẹ jẹ́ kí n máa kala ayu al-awlad. Ìgbà ìkẹyìn lé èyí. Iya sa'atul akhirah. Bí ẹ̀yin sì ti gbọ́ pé. Wa kama sami'tum. Aṣòrìṣì Kristi ń bọ̀ wá. Anna diddal masihiyati. Àní nísinsìnyí. Qad sara al-an. Aṣòdìsí Kristi púpọ̀. Adidadu lil masihi kathirun. Nípa èyí tí àwa fi mọ̀ pé. Min una na'lamu. Ìgbà ìkẹyìn lé èyí. Anna as-sa'atul akhirah. Nínú Sahih Buhari. Àwọn àdìsù yìí làwọn àdìsù Dajjal. Bẹ́ẹ̀. Kì í ṣe pé mò ń sọ pé eléyìí wà ń bẹ̀ bọ́ ihun tí wọ́n lọ kọ́pì tó dàdísù rẹ̀. Okay. Pé ayu al-awlad òun sọ pé ẹ̀yin ọmọ iya sa'atul akhira eléyìí náà ní ìgbà kẹ́yìn yẹn ni pé àwọn àmì nǹkan tí ó ṣẹlẹ̀ ní kẹ́yìn last hour signs táwọn ń pè ní ashiratu sa'a ó ní wa kama sami'tum gẹ́gẹ́ bẹ́yìn náà ti gbọ́ anna diddal masihayati ẹni tí ó jẹ́ alátakò màsáyà ń bọ̀ tí ó máa jẹ́ masihu Dajjal ó ní qad sara al-ana adidadun lil masihi kathirun nísìnyí a ti rí àwọn tí wọ́n ó jẹ́ orogún màsáyà púpọ̀ ṣé wọ́n wá pọ̀ ó ní min una na'lam anna as-sa'atul akhirah eléyìí láàfin mọ̀ pé òun náà ní àmì kẹ́yìn tí wọ́n máa sọ pé àwọn àmì tá a fi mọ̀ yìí pé òpin ayé ti dé nínú ẹ̀ ni pé Masihu Dajjal yóò sọ̀kalẹ̀ Isa ó sọ̀kalẹ̀ Mahdi ó sọ̀kalẹ̀ ọ̀rọ̀ Báíbù ni. ẹlẹ́ẹ̀kejì John 1 yẹn náà chapter 2 verse 22. Okay, okay, chapter 2. Chapter 2 verse 22. Johanu kìíní orí kejì. Ta ni èké.
ó ní man huwa al-kadhabu dajjal. bí kò ṣe ẹni tí ó pe Jésù bí kò ṣe ẹni tí ó bá ṣe pé Kristi Jésù kìí ṣe Kristi. tí ó bá sọ pé ló fẹ́ kọ síbẹ̀. tí pé Jésù òun ṣe Kristi. ó ní man huwa al-kadhabu dajjal illa alladhi yunkiru anna Yasu'a huwa al-masih. eléyìí ni aṣòdì sí Kristi. hadha huwa diddu al-masih alladhi yunkiru al-ab wal-ibna. ẹni tí ó bàbá àti ọmọ. ẹni tó bá ta bàbá àti ọmọ. ṣe rí ọ̀rọ̀ Masihu Dajjal náà ń sọ ọ̀rọ̀ báyìbù yìí làwọn àfáà ti wá ní kábùl àbárí kó wá ló wá òun náà ló mú ronú Ìsá ń padà bọ̀ wá òun náà ló mú ronú Dajjal wá àwọn ọ̀rọ̀ Dajjal yìí náà sì ó wà nínú Sahih Bukhari tí wọ́n pè nínú àwọn àṣírátù sáà ó ní man huwa al-kadhabu Dajjal ṣàn pé lárúbá àdí àwọn báìbù lárúbáwá lọ́dọ̀ àwọn lárúbáwá àwọn ni wọ́n ń pe kìrìsìtẹ̀nà sára ní kìrìsìtẹ́nì àwọn ló ń pè ní màsíhíyà lọ́dọ̀ wọn làwọn èèyàn fi ń tú síbẹ̀ ó ní ta lẹni tó jẹ́ al-kadhabu Dajjal báyìí ló fà nàbì náà nìyẹn o ad-Dajjal al-kadhabu ad-Dajjalu kadhab pé òpùrọ́ ad-Dajjal èké là ń pè ní Dajjal àwọn mùsùlùmí dẹ̀ ń retí èké kí ni wọ́n fẹ́ fẹ́ èké ṣe ó ní illa alladhi yunkiru anna Yasu'a huwa al-masih kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ kọjá ẹni tó fẹ́ tako Ìsá ọmọ tí ń jẹ́ mẹ̀sáyà ẹ̀ ó ní huwa diddul masih alátakò Jésù là ń pè ní Masihu Dajjal alladhi yunkiru al-ab wal-ibna ẹni tó ń tako Ọlọ́run àtẹni tọ́lọ́run rán àwọn làwọn sọ di bàbá àtọmọ tá a bá tún padà sínú Yohanu orí kìíní yẹn náà Yohanu yẹn náà chapter 4 verse 3 1 John chapter 4 ẹ rí i pé àwọn ọ̀rọ̀ yìí náà ló lọ di àdísù nínú ìwé Bukhari. náà 4:3 àbí. naam. gbogbo ẹ̀mí. wa kullu ruhin. tí kò jẹ́wọ́ pé. la ya'tarifu bi Yasu'il Masih. Jésù Kristi wà nínú ara. annahu qad jaha fil jasad. kì í ṣe ti Ọlọ́run. falaysa min Allah. èyí sì ni. wa hadha huwa ruhu diddul Masih. ẹ̀mí aṣòrì sí Kristi náà. alladhi sami'tu annahu yati. tẹ́ gbọ́ pé ó ń bọ̀. wal ana huwa fil alam nísinsìnyí ó ti wà nínú ayé ó ti dé. ìrònú yẹn làwọn Mahadi lọ kì mọ́lẹ̀. ẹ̀gbọ́n tó ń gbógun lórí tó máa ń kà náà rè. ìtàn kà náà ni. ìtàn kà ọgọ́ rẹ̀ ìtàn kà rẹ̀. pé gbogbo ènìyàn la ya'tarifu bi Yasu'il Masih tí ò bá ti gbà pé Ànábì Ìsá ja'a fil jasad ó wá nínú ara falaysa min Allah kì í ṣe pé ó wá látọ̀dọ̀ Ọlọ́run. hadha huwa ruhu diddul Masih eléyìí diddul Masih tẹ́ gbọ́ pé ó ń bọ̀ wáyẹn ni o. wal ana huwa fil alam kódà ní ìsìn o ó ti dé sínú ayé o. ẹ dákun bó láti wá rí Dajjal inú báíbù. ní báíbù ni ní báíbù. ẹ sì rí wípé bẹ́ẹ̀ náà l'Al-Qur'ani ò sọ nípa Dajjal ọ̀rọ̀ Yájújù lọ́lọ́run sọ ọjọ́ àlìkìyámà sí. ẹ wo bí tá a ti kàgbákò tá a bá wá wo àgbákò yìí ó tún kẹyọ kan o òkè ìjẹ náà la kà ní ìsìn ó kẹyọ kan tá a bá lọ ka Jòhánù ìkejì 2 John chapter 7 verse 2 àwọn àdìsù yìí gbogbo ẹ̀ ló wà nù àdìsù àwọn ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ náà sọ̀dọ̀ àdìsù mọ́ wa lọ. no 2 John àbí John gangan. no Jòhánù àyíká orí kìíní yẹn tá a ka Jòhánù kìíní yẹn eléyìí jẹ́ Jòhánù kejì ẹ̀ ó wá jẹ́ chapter 7 verse 2. Jòhánù kejì. no 2 John ò dé 7. ó débẹ̀ ẹ wò Jòhánù kejì ó débẹ̀. 1 verse 7 àbí. no chapter 7 verse 2. nítorí ẹlẹ́tàn púpọ̀ ti jáde wá sínú ayé ó wà bẹ́ẹ̀ ó débẹ̀
òun lélẹ̀ eléyìí máa tóbi díẹ̀ eléyìí li'annahu qad dakhala fil 'alami mudilluna kathirun la ya'tarifuna bi yasuhul masih آتيا في الجسد هذا هو المدل والضد للمسيح. torí ẹyọ kan náà ni 7 ni nítorí ẹlẹ́tọ̀ púpọ̀ ti já inú ayé. naam. First John yẹn ẹyọ kan. ẹyọ kan náà ni ẹ bóyá wọ́n ṣe fi sórí kíní nìyẹn. 1 verse 7 ni. ok 1 verse 7 ni. First John 1:7. ok 7. ó ní nítorí ẹlẹ́tọ̀ púpọ̀ ti jáde ẹlẹ́tọ̀ púpọ̀ ti jáde wá sínú ayé. àwọn tí kò jẹ́wọ́ ẹyọ kan ni lóòótọ́. ẹyọ kan ni àwọn tí kò jẹ́wọ́ pé Jésù Kristi wà nínú ara èyí ni ẹlẹ́tàn àti aṣòdì sí Kristi. ìyẹn pé Masihu Dajjali yẹn ló ń rì fáasí. ẹni tó bá ti lè tako Jésù Masihu Dajjali yẹn so Dajjali yẹn wọ́n á gbé wá sínú Islam wọ́n wá sọ́dà dísù àádẹ́mà ní sọ̀híhùl hadith àdísù ànábì perfect àdísì ni ṣe mọ̀ pé ó pààyàn lẹ́rìn ṣe mọ̀ pé ẹni tí kì í bá wa ka Bible kó wa máa ka Quran kò lè rí àwọn àṣírí nǹkan yìí ọ̀rọ̀ yìí èé sọ̀rọ̀ ànábì Ìsá o ìrònú ìkan nínú àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ làwa ń sọ dàdísù làwa fi Dajjali kúnnú tíradís az-zahir èyí tó fojú wọn ni pé anna kábel ahbar huwa man ahdatha hadhihi al-ustura fi din al-muslimin kábel ahbar ló gbé àwọn àrònú yìí wá sínú Islam. بعد ذلك زاد الناس على أقواله lẹ́yìn yẹn làwọn yẹn wá fi ń kún وأبدعوا في وصف الدجال làwọn náà wá bẹ̀rẹ̀ sí ní fìròyìn kúrò ní Dajjal وقدرته wọ́n wá ń sọ bó ṣe lágbára ìyanu lára agbára tí wọ́n ló ní tẹ́ bá gbọ́ ẹ̀rín ó sì máa pààyàn. wọ́n ní nítorí kíni tá a gbọ́dọ̀ fi mọ̀ bẹ́ẹ̀ ni pé mú àtá Ìmáàmù Málìkì kọ́lọ̀ ń bá wa kẹ́ Ìmáàmù Málìkì a rí wípé àdísù ẹyọ ọ̀kan péré ló fi sọ ń padà Dajjal àdísù ẹyọ kan náà àlálólá àdísù ẹyọ ọ̀kan kò sì sọ nǹkan ẹ̀mí tó jọ kódà ẹ lè rí ọ̀rọ̀ Mahdi nínú Mu'atta yìí sì rè yìí òun súnmọ́ sámẹ̀ ní àwọn sàhábà àlá ló sì lá àlá tó sì lá náà kọjá yìí pé àrùn yamẹnẹ mijan mansuba ila rasul tí wọ́n padà wá ṣàfitì àlá yẹn sára anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam rọ́ọ̀ fi al-Masih ibn Maryam wọ́n lálàá pé wọ́n rí Isa ọmọ Maryam wal-Masih Dajjal àti Masihu Dajjal fasala an hadha ó wá béèrè pé ta lélẹ́yìí faqila lahu al-Masih wọ́n sọ fún pé Masihu ọmọ Maryam ni wa man dhaka tálẹ́ni tọ̀hún yẹn faqila ad-Dajjal wọ́n ní Dajjal ni kò sọ ju bẹ́ẹ̀ lọ lẹ́yìn yẹn ni Imam Málíkì wá di àdísì tó pọ̀ ló wá di al-ashrat fil Bukhari wa Muslim ló wá di pé ó di tó èèyàn sọ ọ̀rọ̀ ẹ̀ ọ̀kan nínú Mu'atta tó jẹ́ àlá yẹn wọ́n wá yà sí rẹpẹtẹ ló bá di àdísù rẹpẹtẹ ló wá ń di wípé rọ́hátì imkaniyati khayaliya imagination wọ́n wá ròyìn Dajjal débi pé yùmí ìtúkà ó lè gbẹ̀mí yùyíkà ó lè jíyàn yùfàkírùkà ó lè sọyàn dólòṣì wàyùgùníkà ó lè sọyàn dọlọ́rọ̀ yùtìímùkà ó lè fún ẹ lóúnjẹ wàyùsìkíkà ó lè fún ẹ lómi ó lè sọ ẹ dà láàrẹ̀ ó lè ìròyìn Ọlọ́run wọ́n wá gbé sára Dajjal nínú hadith tòun ti bó ti já sí pé la yujadu fi kutubili yahudi al-qadima ẹ lè bá nínú tírà àwọn yahudi ìjọ́un dikirun ani Dajjal ìròyìn ẹyọ kan báyìí nípa Dajjal léyìí tó ń fi hàn pé yahudi àwọn tó dé nígbẹ̀yìn àwọn náà lọ gbé irọ́ mitọ́lọ́jì yẹn
lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ni làwọn náà bá fi àwọn sàkárífà aratush làwọn náà bá fi kún. wọ́n ní kí ló fà á tẹ́lẹ̀ fi ṣẹlẹ̀ sáwà mùsùlùmí. in tó fà á ni pé wọ́n ní kana qudamahu lil muslimin àwọn mùsùlùmí ìjọ́sí tá a fi ìmọ̀ sọ́dọ̀ wọn ni wọ́n ní mithilu alwiya'i alfarig ṣe náà dàbí àpò tí ò lókun tán fi so àpapọ̀ tọkàn sílẹ̀ báyìí tí ẹ pé ní yumkinu malihu bí ayé ṣe nǹkó sí ń tẹ́ da sí wọ́n kàn ń rọ sí ni. wọ́n ní tó fà ní pé annahum qawmun umiyuna la ya'lamuna ma fi kutubil umamil ukhra wọ́n mọ nǹkan kà débi pé wọ́n á mọ tó wà nínú ìwé àwọn tó ṣáájú wọn. táwọn yẹn bá kàn ti sọ fún wọn pé wọ́n ní gbogbo ànábì ọlọ́run ló ń sọ̀rọ̀ nípa Dajjal àwọn náà ti gbà á. wọ́n ní lọ wo òwe yẹn wò irú ìtẹ̀yìn ń ṣe lọ́wọ́ yìí pẹ̀lú àwọn ẹ̀mí ìtàn ń ṣe irú ẹ̀ kọ́lọ́mbà àjọ ṣàánú gbogbo yín tẹ̀ ń ṣe ṣe pé ẹ̀yin lọ yẹ wẹ́wẹ́ wò lẹ́yìn fi ń kó àwọn nǹkan oríṣiríṣi jáde tó fi ń dùn wọ́n làwọn náà wá fi ń ronú pé ẹja parọ́ mọ́ Islam ká sọ pé Allah is Satan ṣe ẹni tó ní làákàyè lè sọ̀rọ̀ ẹ̀yà nígbà ó já sí pé Jésù fún rẹ̀ hẹ̀lá ló ń pè tó fi jáde láyé Eli Eli lama sabakitani olúwa olúwa ẹ̀ ṣe tó fi kọ̀ mí lẹ̀ hẹ́là Elohim plural of respect. èmi ò mọ tó ṣàwọn pásítọ̀ yẹn bóyá wọ́n mú gbó ni o àbí ọtí no kì í sọ̀rọ̀ àwàdà sà tí wọ́n fi ń sọ̀rọ̀ Allah ní sọ̀rọ̀ òdì tó sì já sí pé Jésù gan Allah ló pè tó fi kú hẹ́là torí pé Aramaic Aramiya àti Arabic they are very close. tẹ́bá ní salamu aleikum wọ́n ní shalom aleikum torí àwọn ò ní ṣìnì náà ni. njọ́ tẹ̀ ń bá kan sọ̀rọ̀ ojú òní ó strange sí pé ibùrú òní lẹ́ta jẹ́ ó wá lọ ń gúgù mo pe kí ló ń ṣàgbẹ́ ni. ṣé kò mọ̀ pé wọ́n latinize àwọn ọkọ̀ yẹn kó lè sound westernized. Yasu Yesua Esua Insa wọ́n kàn fi lẹ́tà sí kó lè òyìnbó inshallah ta'ala torí èmi náà fẹ́ ṣe lecture lórí pé ìyàtọ̀ láàrin Jésù àti Isa wọ́n yàtọ̀ síra wọn. Jésù èyí ṣèyàn funfun kò dúdú kò funfun ni ẹ sì rí àpẹẹrẹ lọ́dọ̀ àwọn Philistine. bọ́ Isa jàre Isa ò funfun Jésù ní white ṣé wọ́n jọra wọn. Ọlọ́run kò síjú àánú wa so bọ́ tíyàn bá ń sọ ohun òdúdú yẹn máa ń dàbí pé kí náà ń wí yìí àwọn ni kí ló mú yín tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹlẹ́sìn rárá ẹ̀sìn wa là ń sọ ẹ̀yin sáà nábì tiwa ni o wọ́n dẹ̀ fẹ́ sọ ọ́ di Jésù máa wà lọ́wọ́ a dẹ̀ fẹ́ kó yáwọn èèyàn pé ànábì tiwa òun kì í ṣe Jésù wọ́n jọra wọn. so àwọn mùsùlùmí àná wọ́n ní wọ́n dàbí àpò gbogbo ń tẹ́ bá ń rọ sínú ẹ̀ bá gàrí ló yẹ kán rọ sí bẹ́ẹ̀ bá rọ yẹpẹ̀ sí wọ́n gbà á torí pé wọ́n mọ̀ tó wà nù tíra àwọn mi tíra tí wọ́n nìkan náà mọ̀ táwọn èèyàn bá wá dé wọ́n rí wọn sọ wọ́n máa sọ ti ń bẹ nù tíra wọn làwọn bá máa wò báyìí wọ́n kàn máa gbà ní. ló fi já sí pé idha ata man yadda'i annahu rasulallah tán bá lẹ́nìkan tó bá pèrè ẹ̀ lójíṣẹ́ Ọlọ́run tán bá sọ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn ànábì Ọlọ́run gbogbo wọn pàápàá ni wọ́n sọ̀rọ̀ Dajjal wọ́n ní àṣẹ́ẹ̀sì láti lọ́ọ́ yẹ̀wé yẹn wò torí pé wọ́n mọ̀ wọ́n lè kà á àwọn kan máa gbà ni wọ́n sì ní tán lè fi jọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣó rí bẹ́ẹ̀ àbí kó rí bẹ́ẹ̀ wọ́n ní research láti lè mọ̀ bóyá tí wọ́n sọ yẹn ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìdí nìyẹn tí Ibn Khaldun tó jẹ́ òpìtàn nì nígbà tí wọ́n ń sọ ọ́nà mọ̀kọ́dìmọ̀ wọ́n sọ̀rọ̀ débi ẹni tá à ń pè ní Mahdi al-Muntazar wọ́n ní athbata fihi bima la yad'i majalan lish-shaqq wọ́n ní ó ti fẹsẹ̀ rinlẹ̀ ní tààtì ẹ̀ gbọ́dọ̀ máa jiyàn sí anna jami' al-ahadith pé gbogbo àdíìsù pátápátá
ẹ máa gbọ́ o anna jami al-ahadith pé gbogbo àdísù pátápátá al-warida fi shani da'ifa tó gbà wá lórí ọ̀rọ̀ in tó ń jọ mọ́ Dajjal la yasihu min shay'un kò sí nǹkan kan tó lálàáfíà mẹ́ kò sí nǹkan kan kódà àwọn àfáà míì wà náà ó dà pé bíi náà la máa fẹ́ dá dúró sí a padà tẹ̀síwájú níbi ìpele ẹlẹ́ẹ̀kejì a wàá sọ báwo ni ìrònú Májúsí ṣe jẹ́ lórí ọ̀rọ̀ Mahdi ẹ̀rí pa ti gbọ́ díẹ̀ tó ti clear níwọ̀nba. Ibn Khaldun ó jẹ́ kó yé wa bẹ́ẹ̀ wípé gbogbo ntí àwọn ẹni sọ ní lálẹ́ asaf láyà làmúnà bí àwọn àfáàntì ẹ má jẹ́ kí mi nífẹ̀ẹ́ kó gùn tí ò ní lè ṣe é wò fún àwọn kan bẹ wọn kì í lè wò ó nígbà wo bá ti pọ̀ jù ẹ jẹ́ ká dá a dúró báyìí kí n kàn mẹ́nu bà àwọn Mahdi tó ti wá tó já sí pé àwọn Mahdi oríṣiríṣi àti gbúrú àwọn Mahdi oríṣiríṣi rí so àti rí Mahdi lóríṣiríṣi ìran táwọn náà pera wọn ní Mahdi kódà èyí tó gbajúmọ̀ jù tá a wá mẹ́ ní Mahdi Ahmadiyya Mahdi Indian ẹjẹ́ àpè bẹ́ẹ̀ Mahdi Indian yìí òun náà ti wá Mahdi ìyẹn ní Mirza Ahmed Gulam Ahmed Mahdi Sudani náà ti wá ìyẹn ni wọ́n ń pè ní Muhammad Ahmed el-Mahdi Mahdi al-Qahtani ìyẹn ni ó wá ló jáde ní Makkah ló fẹ́ máa ṣe àwọn èèyàn ń ṣekúṣe ní 1979 àwọn Mahdi wá pọ̀ àwárí nínú àwọn táwọn alùsùnà gan ń pè ní káfìrí táwọn gan gbà pé àdìsù Mahdi yẹn irọ́ ni bí irú àwọn míì nínú àwọn àfa nínú àwọn Mahdi tó tún wá táwọn èèyàn gbà pé àwọn orúkọ wọn làwọn eléyìí so ẹ rí wípé èyí tó wá ní Iraq òun náà ti wá Mahdi ti wá ní Iraq àwọn èèyàn ni wọ́n ń retí Ismail bonu Jafar àwọn èèyàn náà wà ńbẹ̀ lásìkò àwọn al-Mahdi Abbasi Mahdi táwọn Abbasi tún yàtọ̀ o Mahdi táwọn yẹn Abu Jafar al-Mansur Muhammad ní Mahdi lọ́dọ̀ táwọn Mahdi lọ́dọ̀ táwọn náà nìyẹn so bákan náà Ahmadul Mahdi ìyẹn náà ti wá so ìyẹn ni pé Sudan lòun ti jáde Sayyidu Muhammad Jamburi ìyẹn náà ti wá India ìyẹn náà ti jáde ṣáájú Ahmad Gulam Mahdi ti jáde ní India ṣáájú astagfirullah Jambur Sayyidu Muhammad Jambur ọmọ Indi lòun so Mahdi náà ti jáde nílùú Makkah Gulam Ahmadu náà ti jáde Al-Qadiani Indian ni so Muhammad bunu Tumartu ní Morocco ìyẹn ló dá ìjọba tí wọ́n ń pè ní ad-dawlatu al-muhdiyya ìyẹn wà ńbẹ̀ so àwọn náà jáde ńbẹ̀ Muhammad bunu Abdullah al-Qahtani ìyẹn ni ti Saudi jama'a tiẹ̀ ni wọ́n ń pè ní Juaimani al-Utaybi so ìyẹn náà jáde ńbẹ̀ so Ali Muhammadu Ridha al-Shirazi al-mulaqabu bil-Babi Mahdi kan nìyẹn náà tí ìyẹn náà ti jáde rí táwa la fẹ́ pè Mahdi so mo sọ fún wa lẹ́ẹ̀kan yìí pé àwọn kìrìsìtẹ́nì ló ní ìrònú Dajjal àwọn Yahudi ló ní ìrònú Mahdi inshallah a padà máa gbọ́ ní programu mi tí ó bá tẹ̀lé lé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run eléyìí tá a wí lónìí a ti rí pé ibi tá a ti bẹ̀rẹ̀ ni pé kí ló kan Islam pẹ̀lú Mahdi tó fi já sí pé Al-Qur'ani ò mẹ́nu bà tó ń jẹ́ Mahdi ó dẹ̀ ń sọ̀rọ̀ yàmùyàmù Ọlọ́run dẹ̀ ń sọ̀rọ̀ aláǹtakù kódà ó sọ̀rọ̀ tata ọba mi sọ̀rọ̀ tata ọba mi sọ̀rọ̀ kòkòrò oyin la ilaha illallah ó sọ̀rọ̀ àwúrèbe Ọlọ́run sọ̀rọ̀ ìrà kò wá rántí Mahdi ṣe mọ̀ pé àwa mùsùlùmí yẹ ká fura pé nǹkan ṣe wa ẹlẹ́màá ní Ọlọ́run ò sọ̀rọ̀ kà mẹ́jọ ó gbọ́n tọ́lọ́run sọ ni aṣọ Kùránì kalẹ̀ litubayyina lahum
kó lè máa ṣàlàyé kùránì yẹn fún wọn tá a sọ kalẹ̀ yẹn ṣèbálù kùránì yẹn náà ló wò ló fi kírun ṣèbálù kùránì yẹn ló fi mọ rákà ló fi mọ torí pé ó ti gbọ́ yé mbẹ́ torí àwọn ànábì ọlọ́run ti ń kí wọ́n dẹ̀ jẹ́ kó yẹ pé jìbìrìlù ló wá kí fún ọlọ́run mi tó tún sọ̀rọ̀ báyìí ọlọ́run sọ̀rọ̀ títí ó tún sọ̀rọ̀ báyìí in tí ò lẹ́mìí lára ó ní nun wal qalami wa ma yasturun ó tún sọ̀rọ̀ níbi kan ó ní ikra read bismi rabbika alladhi khalaqa ó tún sọ fún wa pé ẹ̀dẹ́ ènìyàn gbọ́dọ̀ jẹ́ rídà ó tún ní allamal insana ma lam ya'lam allamal insana bil qalami gègé ló sọ wá do ní mímọ̀ torí ń tán kọ́ ọ́ lẹ̀ ló ń kà ọlọ́run sọ̀rọ̀ báyìí rò kò sọ̀rọ̀ máa dí ibi tí máa dí yẹn ò nítumọ̀ dé rárá yàmùyàmù nítumọ̀ jù lọ èèrà nítumọ̀ jù lọ àwúrẹ̀bẹ̀ nítumọ̀ jù lọ ọba mi tó ń sọ̀rọ̀ ognogenesis tó ń sọ̀rọ̀ min turabin summa min nutifatin summa min alaqatin summa min mudghatin mukhallaqatin wa ghayru mukhallaqa wa nukirru fil arami ma nasha ila ajalin musamma. kò sí ìmọ̀kan láyé tálù kùránì ò mẹ́nuba kùránì tó mẹ́nuba báwo lẹ ṣe lè bá mọ̀ òkú ọlọ́run mo dúpẹ́ pé o ṣe mí mùsùlùmí o má gba ìsìláàmù lọ́wọ́ wa o eléyìí má ṣe láwìí mọ́ fún wa ibi àti lọ́nà pé kí ló kan ìsìláàmù pẹ̀lú Mahadi àwọn màjúsí ni wọ́n ní àwọn Zoroastrianism náà ní a sì ti sọ̀rọ̀ débẹ̀ a padà wá sọ̀rọ̀ débẹ̀ àwọn Zoroastrianism náà ní miraj alọ́ ń tààpù ẹ̀ ní àwọn mùsùlùmí wá sọ̀rọ̀ àwọn di tápà tí wọ́n lọ máa tààpù ọ̀rọ̀ ọlọ́rọ̀ torí pé Iran yẹn nǹkan wà ń bẹ̀ gan o gbogbo nǹkan ibẹ̀ náà ti lọ ń kó wá náà ti ń kó wá tẹ́ bá dẹ̀ rí àwọn àdìsù tí wọ́n ń sábà rọ púpọ̀ jù láyé Baghdad Iran kódà Ayatollah al-Khomeini tó jẹ́ àfa àgbà fáwọn ṣíyà lẹ́ni ó ti kọ àìmọye tírà láti fi sọ pé kò sí ní tó ń jẹ́ Mahdi tòun ti bẹ́ẹ̀ wọ́n gbà àmọ́ àwọn alùsùnà àwọn sì takú lórí Imam Mahdi ń bọ̀ Imam Mahdi dẹ̀ ti wá dé rẹpẹtẹ kọ́ wá mú kan nú ẹ̀ bó jẹ́ tìjẹ̀bú òde ni wọ́n mú tìjẹ̀bú òde yẹn ayé ò tiẹ̀ recognize yẹn lágbàáyé tó bá ń sọ̀rọ̀ Mahdi lọ́dọ̀ àwọn àgbáyé wọn mọ tó ń jẹ́ Mahdi ìjẹ̀bú òde àwọn Mahdi tán mọ̀ làwọn tá a kà yìí ó lè gbọ́ Mahdi ìjẹ̀bú Lagos Ògùn no kì í ṣọ̀rọ̀ àwàdà kì í ṣọ̀rọ̀ ọ̀rọ̀ wọn mọ̀ lágbàáyé Mahdi ti Ìjẹ̀bú Òde kẹrẹ yìí kódà ó lórúkọ ẹ dà pé ó ṣe olórúkọ yín bóyá Jímọ̀ ó fẹ́ múnú ó kọ yín báyìí Adésínà Jímọ̀ Adésínà kí ló sì ṣe ẹ má jà sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀kọ́ lọ́nkú ṣíjà àti mú ta fẹ́ mú ni pé kò sí bísínẹ́sì Islam pẹ̀lú Mahdi kọjá wípé òṣèlú àárín Ṣíà àti Súnnà ló bí criminality làálùsúnnà fi rọ Mahdi criminality ni Ṣíà fi rọ Mahdi láti máa fi play politics wípé tẹ́ ẹ bá gbà bí àwa náà gbà bí ó dẹ̀ lè wọnú Sahih Bukhari àti Muslim ó ní bọ́rọ̀ Mahdi mẹ́ ó lè bọ́rọ̀ Dajjal ó lè bọ́rọ̀ ìsọ̀kalẹ̀ Ìsá ẹ̀rí pápá yẹn tó wẹ̀ pé olóhùn ò gbà ẹ̀ ń sọ fún pé kò sí bẹ́ẹ̀ olóhùn ò gbà sóhun ò ní lé ni tí ó fi mọ̀ pé ń bẹ ń bẹ àbí ò sí ń bẹ kódà ẹ lè bá ọ̀rọ̀ Mahdi nínú mú àtà Imam Malik. gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.